Impact Business Radio, we have Mrs. Okweyemi Makinde, popularly called Mama Oni Mama from Idea. And we have my brother from all the way from Igboho to attend this noble mini official launching before the general launching, which shall be announced very soon by the High Chief himself. I welcome him to this wonderful foundation tonight. He's a member of the team. He's a working hard team. And also recognize the presence of Comrade Eniola Matthew, who has been in charge of the going and doing when we are talking about broadcasting and the camera and every other things. And my able self, Adeyomo, being one of the anchor of this notable foundation. I welcome everybody. While I'm going to hand over the program to those whose profession are to speak and to anchor this kind of program. Before His Excellency will speak, there will be a question and answer from him, the purpose of this foundation, and also to let people know this foundation is not a scam. The reason why it should be supported worldwide. May I hand over to Mrs. Okweyemi Makinde, Mama Oni Mama. Thank you so much, Mr. Obi. Okay, I welcome you all here tonight. I'm so glad to be here. Let's go straight to the point. So, me, Baba, kókó àfojúsùn àbí kí n sọ wípé àfojúsùn tí ọba fẹ́ ṣe nǹkan ní ayé tí òun gbé ìgbésẹ̀ yóò ní ìbọn sínú ọ̀rẹ́ èrò gbá èèyàn kí ẹ̀ fi ṣe ìta ìta wọ́n sọ wípé ẹni tó bá mọ̀ ìlú òmìnira pé èèyàn ní ìṣíwájú tó ń sọ ẹyọ ọgbọ́n náà ló ní nǹkan ìlú náà láti ṣe kí ìgbésàgbé ìjọba kí ni èròǹgbà yín gbọ̀ngàn kí ni àfojúsùn yín kí ni nǹkan tó bí àjọ tẹ̀ ṣe àgbékalẹ̀ yìí àjọ tí ìṣe tìjọba tí ò rọ̀pọ̀ kí ìjọba kí ni àfojúsùn kí ló bí My name is Adeyomo. I created this foundation because of my people in Yoruba. Okay, sir. Not because of my family. I'm not excellent, not a governor, not a president. I'm a critical Yoruba. I'm from Orelopo local government of your state. I created this foundation because of my Yoruba people to help ourselves. Yoruba ní ẹni tọ́lọ́run bá ti ràn lọ́wọ́ try to ràn ọmọ lọ́wọ́. So because of this, that's why I created this foundation. Everything I have, my people that I know that I have. But you don't want to present himself to, you don't want to people know him that me, I just call it my people. Give me something to give my people in my area, in my state, in my Yoruba. That's why I sit down with my friends, my people to create this foundation for my people. So then I want you to permit me to say it in Yoruba. I'm a critical Yoruba. Yes, I'm not an Englishman. I'm not an Indian. English is not my language. English language is not my language. I'm a critical Yoruba. I'm not a Chinaman. I'm not a German man. I have family in Germany. But Yoruba
tẹni ẹni lẹni ẹni ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíì. Yorùbá lè mi Yorùbá náà mi Yorùbá ló kọ́ mi lọ́mọ ọmọ àlè Yorùbá yóò fọwọ́ sí ìlú Yorùbá bẹ́ẹ̀ ló dá foundation ní ilẹ̀ fún àwọn èèyàn mi nílẹ̀ Yorùbá ìṣe ní Ọ̀yọ́ state nìkan tàbí kí ṣe tó bá pé orúkọ mi ní Sunday Adeyomo ló lẹ́nu bẹ̀rẹ̀ náà èké Sunday mo wá láti ìlú Igboho ní orílẹ̀-èdè local government Igboho àdúgbò mi ń jẹ́ mo kéèké nígbò mo jẹ́ ọmọlé aládìkún nígbò mo jẹ́ Christian so mo dá ètò yìí lẹ̀ fún àwọn Yorùbá ẹgbẹ́ mi bí àwọn mọ́mì mi dáàdì mi brọ́dà mi àbúrò mi àǹtí mi àbúrò mi obìnrin anybody tó bá sáà ti jẹ́ Yorùbá láti pé ká lè mọ̀ fi ran ara wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè mímọ̀ táwọn fẹ́ kẹ́nìbọ̀dì ó mọ àwọn tí wọn ò dẹ̀ fẹ́ káwọn èèyàn tó bá wọn sí nǹkan tẹ́mi lè pè pé ẹ fún mi látọwọ́ yìí ẹ ti fi fáwọn èèyàn mi ṣẹ̀tọ́ understand ìdí nìyí tí mo fi dálẹ̀ pé ká lè mọ fi hẹ̀ fún àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wa ń bí báyìí. Igboho ṣá ẹ jẹ́ kí n wọlé ń bí kí ẹ pẹ́ bàbá àfojúsùn ẹlòmíì tó máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bọ́ ṣe mọ̀ yín láwùjọ ìgbàgbọ́ ẹlòmíì bá tó máa gbọ́ pé Sunday Igboho ó dá àjọ kan tí kì í ṣe tìjọba kalẹ̀ èròǹgbà wọn ni pé àbó ní ọwọ́ kan òṣèlú nù fún àǹfààní àwọn tí wọ́n wò wá tó sì ń gbọ́ wa máa fẹ́ kẹ́ bá wà ìmọ̀nà náà ẹ̀ dáadáa àfojúsùn yín àti àgbékalẹ̀ yìí ìjọ ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú òṣèlú. mi ò dálẹ̀ torí mi ò rẹ́dí àti sàlágà káàsù débi pé mo rẹ́ tiẹ̀ ní ìdúpọ̀ kankan náà sì ní tiẹ̀ jẹ́ ibi tí mi ò wọ́n mọ̀ ilẹ̀ onítọ́lọ́wọ́ tó ní ìlú láíláí àwọn ọmọ mi lè jù lọ́jọ́ ọ̀la ọ̀ èmi ní mo kàn dálẹ̀ ń dà pé okay now for example ìgbà tí mo fẹ́ ṣe ọ̀nà ń bíbà yín nìsín fúnra mi mo dọ̀dá bíbà ìdàbà mo wá ṣe ọ̀nà mo ṣe drainage fún àmì létí ìgbà mo ṣe street light síbẹ̀ láti bọ̀dì ń rìn náà àjọ ń lo ọ̀nà èmi ní tọ́pọ̀ ni mo ní mọ́tò ládùúgbò bíbà yín náà mi ò dálẹ̀ tó pé nǹkan èmi kàn dálẹ̀ fún àǹfààní pé tó anybody tó bá ń gbà gánà mo try ní community tí mò ń gbé ẹ̀ understand tọ́lọ̀ bá fún yẹn lágbára èsì pé káàkà wọn janu nǹkan pé tó bá ní nǹkan fi hàn àwọn èèyàn lọ́jọ́ káwọn tó bá ní Ọlọ́run rí mi jẹ́ kéèyàn náà rí ọ Ọlọ́run rí mi jẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká táwa bá jẹun tá a yóò sì ẹ jẹ́ ká máa rántí àwọn tí ò tẹ̀ tí àwa jẹ mẹ́ta àárọ̀ ọ̀sán alẹ́ ẹ jẹ́ ká rántí tí ò ti jẹ nìkan tí ò ti jẹ ẹ̀kan lójúmọ́ ìdí ìlú ló gbà tábà wà àwọn tán bá wà lóyè àtọ́ lóòótọ́ ta fi wọ́n síbẹ̀ nǹkan tá a bá ń rí kójọ síbẹ̀ wọ́n máa lè fáwọn èèyàn káàkiri ẹ̀wọ́n rúwe tẹ mú lọ́wọ́ ẹ̀ ń sìn so ẹ rí i pé àti ṣe ètò ìwé yẹn bíi 20,000 wọ́n ní kán lọ sí láti pé ká kó lọ fún àwọn ọmọ iléèwé afẹ́fẹ́ láti inú ilé mi lẹ́yìn tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ẹjọ́ lọ jó ń ta ọkọ̀ọ̀kọ́ jó lé láyé òrì tó tó lè jó so àkọ́kọ́ kó ìwé yìí lọ táwọn skul wa nígbòho àwọn primary school tó wà ń bẹ̀ ìgbẹ́tì Ìkìsí Ìgbòho gbogbo Òkè Ògùn àpá àwọn èèyàn inú àwọn èèyàn dẹ̀ máa dùn inú àwọn ọmọ iléèwé dùn orúkọ wa náà máa wà bẹ̀rẹ̀ àwa náà ń sèwọ̀n tá a lè ṣe kò sí current champion àbí kò sí life champion current champion náà ló wà ìgbà ara là á búra ẹnìkan ìbúsẹ̀ gbóngbá ẹ̀wọ̀n Yorùbá ló sọ bẹ́ẹ̀ orí gbogbo mo gbẹjọ́ ọmọ Yorùbá inú mi wọn máa ń dùn láti ẹ̀mọ́ bínú inú mi máa ń dùn láti sọ jẹlẹ Yorùbá yẹn dáadáa bàbá mi ní ìgbà ara là á búra ẹnìkan ìbúsẹ̀ gbóngbá ìgbà táwọn àmì tó bá dìgbà ká ló fi pẹ̀lẹ́ gbogbo tó ń sọ àná ti ṣe bẹ́ẹ̀ rí ṣẹ́tọ́ understand ìdí nìyí tá a fi múra torí pé gbogbo nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ṣe ń sìn agbọ́dọ̀ mọ̀ ṣe ń sìn yí pé àwa Yorùbá gbọ́dọ̀ di ẹyọ kan ẹnu wa gbọ́dọ̀ kò nílẹ̀ Yorùbá yìí ká ṣera wa lọ́kàn ìyà tí ń jẹ Yorùbá pọ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ mọ̀ tó gbogbo ẹnìkan ẹ jẹ́ ká nẹ̀ tẹ̀ mọ́ pírátìsì ìjọba ara wa. ṣé n tẹ́ ẹ̀ sọ ni wípé àjọ yìí àwọn ọmọ Yorùbá nìkan ni wọ́n mọ̀ jẹ́ àǹfààní nínú ẹ̀ ìlú ìdásílẹ̀ fẹ́ ṣe pé kàlẹ́ báyìí. ọmọ ní láti sòdodo fún yín bí mo ṣe dálẹ̀ Yorùbá nìkan náà jẹ́ ń bẹ́ o. àǹfààní ọmọ Yorùbá nìkan. àǹfààní ọmọ Yorùbá nìkan ni foundation tèmi kò sáǹfààní Haúsá kankan àbẹ́ni kankan bẹ́ẹ̀ àǹfààní Yorùbá nìkan ni mo dálẹ̀ tí ó lè kàn ní kankan lẹ́yìn Yorùbá. kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? ìdí ni pé àwọn tí ń jẹ lókè wọ́n ń yó àwọn ọmọ Yorùbá ẹbí ń pa wá àwọn tí mo dẹ̀ rí ní community mi léríà mi làwọn Yorùbá ẹgbẹ́ mi tí wàhálà bá dé Yorùbá ni mo fẹ́ rí tí ó dìde sí mi àwọn gbàgbé wọn sọ pé Yorùbá ìgbìjà ara wọn ẹ̀rọ ni Yorùbá ti ń gbìjà ara wọn báyìí. ṣé ká wá sọ wípé Oòduà Republic tẹ gbé níjọ òní òun náà ló bí. òun ló bí eléyìí torí pé ibi tí mo ń lọ yẹn mo ní focus
tó dájú àfojúsùn tó pàtàkì ń bẹ lórí nǹkan tí mò ń sọ nípa Odùduwà Republic yẹn mi tí ìpadà ń bẹ wà lórí ẹ ó dìgbà tí ń bá délẹ̀ lérí ńgbà tí Moses ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ tí Ọlọ́run kó Mósè pé ó kó wọn jáde nílẹ̀ Egypt lọ́dọ̀ Fáráò ìjà tí ń jà àwọn ọmọ mi tó Ọlọ́run lé ó sí Fáráò láyà lé pé ó gbọ́dọ̀ gbà mọ̀ngbà tó yá tọ́lọ́run ṣetán tó dìde tó fẹ́ gbìjà ọmọ Ísírẹ́lì ó kó wọn yọ lọ́wọ́ ìjọba amúnisìn Ọlọ́run kó Yorùbá yọ ní ọjọ́ kan tí Yorùbá kan dédé yọ lójijì ọjọ́ bọ̀ lÓlúwa wí Yorùbá ó bọ́ lọ́wọ́ ìjọba amúnisìn láìpẹ́ láì jìnnà ìdí nìyí táwa Yorùbá gbọ́dọ̀ ṣera wa ní kíni ọ̀gàn ohun tá a bá ní káwọn fi ẹ̀pọ̀ ara wa káwọn gbọ́rọ̀ àwọn kan gbogbo Yorùbá náà kọ́ ló mọ ọkọ àwa tá a bá ní pé àwa ń dórí ní kọ́lẹ̀ gbogbo Yorùbá kọ́ lọ́mọ ọkọ ẹ̀yìn kan láyà ní change wa àdè náà àdè láyà bákan náà ó ṣe rí nìyẹn tẹ́mi fi takú pésẹ́ ojú mi ni ó ṣe tọ́lọ́wọ́ fi kó Yorùbá kúrò lóko. ẹ̀rù ta wà ẹ̀yà ara létí ẹ̀ ń wò wá lásìkò yìí tẹ́ bá wo ẹni tẹ́ ń wò lójú bó máa wòran yìí àti lórí ìkànnì tẹ́ tí ń wò yìí ẹ̀rí wípé bàbá wa Ìgbòho ṣá Sunday òun náà ni àjọ wà lórí ètò lọ́jọ́ tòní ìbéèrè kan tó kù tí máa fi gbé yín ó ní pé níbo ni àwọn owó yìí ò ti mú wa torí pé àti dá ìjọ sílẹ̀ ó ṣe gbọ́ kékeré lóòótọ́ àmọ̀ wípé ẹ tó nífọ̀n tó lé ìkànnì yín láwùjọ. ẹ ṣe mi rúbẹ ìgbà tó lọ́n ṣe tó fẹ́ ṣe bó ṣe ṣe mí ẹgbẹ́ nu lè wẹ́ náà kọ́ ṣèbí lè kan lójú èmi ò lérò bẹ Ọlọ́run tó wá ṣèmi báyìí tí nǹkan rí báyìí mélòó ló máa fẹ́ kún ọ̀rọ̀ wà lẹ̀ mélòó ló máa fẹ́ kún Ọlọ́run tó ṣèmi bẹ́ẹ̀ tó wá dá ètò wá ní dẹ́tò kan lẹ̀ òun náà ni ó gbé. tó túmọ̀ sí wípé ó pọ̀ nílẹ̀ yẹn. Ọlọ́run tó dá tó ṣe ìmọ̀sí tó ṣe mímọ rí tí èsì pé ẹnìkankan tí èsì pé látọ̀dọ̀ ẹnìkankan ló ti wá ó wá látọ̀dọ̀ Ọlọ́run tó ní mímu ètò tí mo dálẹ̀ òun náà ni ó gbé Ọlọ́run tó lẹ́rù bàbá mi gbé àbẹ̀yẹmọ́ mi gbé Ọlọ́run tó lẹ́rù wá bá mi gbé Ọlọ́run tó lẹ́rù wá bá mi gbé torí pé Ọlọ́run tó lẹ́rù ló lò sùká Ọlọ́run ló ní àdálẹ̀ nígbà tẹ́mi àti ọmọ mi kàsí mi létò à ń bọ̀rọ̀ jomi tó rọrùn ó ní bàbá mo dá tèmi ilẹ̀ ẹ̀dálẹ̀ àwà lẹ́yìn yín Ọlọ́run bẹ pẹ̀lú yín Olúwa ń bẹ pẹ̀lú àwọn èèyàn tirẹ̀ Olúwa ọ̀dẹ̀ ní fi àwọn èèyàn tirẹ̀ lẹ̀ Ọlọ́run ní fi Yorùbá lẹ̀ so Ọlọ́run tó bá wa dálẹ̀ wà gbé ìbọ̀mọ́ mi. àmì èmi náà nígbàgbọ́ tábà tẹ wo àfojúsùn àti ìpínlẹ̀ wọn tí wọ́n fi ní ọjọ́ mẹ́ta yìí a rí wípé wọ́n ti ní àfojúsùn pé nígbà tábà fi ní 2022 òǹkà àwọn tí iṣẹ́ òun ṣe tó bá mọ̀ bí ẹ̀gbẹ́ ṣú Nàìjíríà yóò ti bọ́ sórí mílíọ̀nù lọ́nà ìgbà ó lé mẹ́fà 206 million. tó ṣe ó dúró pẹ̀lú. tí ó ṣe iṣẹ́ òun ṣe tó bá mọ̀ bí ẹ̀gbẹ́ ṣú pẹ̀lú àjọ eléyìí tẹ̀ ṣàgbékalẹ̀ yìí ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ wípé àdínkù ó ti dé bá nígbà tí ilé iná tó bá gbìnà yá láìpẹ́ láìjẹ́. mọ̀mọ́ mi ẹ gbọ́ mi dáadáa. àgbọ́yé. èmi ò dá ilé ilẹ̀ fúnjọba kankan kí ló kàn mí pẹ̀lú ìjọba. ọ̀dọ̀ Yorùbá náà ara orílẹ̀-èdè Nàìjíríà lájọ wa. èmi tẹ́ ilé fún àwọn Yorùbá wọn ni kí ló kàn mí pẹ̀lú ìjọba àwòrán kan èmi ò dá kankan lẹ̀ fúnjọba mo dálẹ̀ fún Yorùbá èyí dẹ́ nídìí kankan lọ́dọ̀ ìjọba kẹ̀kẹ́ tó kọ́ fún mi kọ́ bá ń dá sí èmi ò nídìí kankan lọ́dọ̀ ìjọba kẹ̀kẹ́ kí n tẹ̀lé wẹ̀lú ìjọba àbíjọba tìrì èmi ò nídìí kankan lọ́dọ̀ ìjọba kankan mò ń bẹ lọ́hùn pé sí ẹ̀hún tí mo dálẹ̀ ṣe àlùbáríkà pé adálẹ̀ nígbà pé àmọ̀ fi hẹ́fọ̀ ọmọ Yorùbá ẹlẹ́dàá ọmọ Yorùbá ọmọ ṣe bá sì mọ orí nǹkan táwọn fi mobilize àwọn tá a fẹ́ mọ ránṣẹ́ jáde lórí ẹ̀ èmi ò nídìí kankan lọ́dọ̀ ìjọba kankan mi fẹ́ ìjọba. ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn tó wá jẹ́ Àbújá bò. bàbá wa Ìgbòho ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn tó wá jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n ti ní ìmọ̀ kíkún nípa àjọ tẹ́ ṣàgbékalẹ̀ yìí kí sì ni ìbáṣepọ̀ eléyìí tí ó wà láàrin yín. nǹkan tí mo dálẹ̀ àwọn bàbá mi lẹ̀ Yorùbá kì í ṣe pé wọ́n ti mọ̀ sí èmi dálẹ̀ ń dà pé níbi tá a bá ti fojú sí pé inú agbí nǹkan ò tí ì tó ń bẹ ẹ̀yàn ọmọ tẹ́ wà lórí tẹ́ ṣàkóso ètò yẹn o ọyẹ lọ ṣe dáadáa síbẹ̀ tá a dálẹ̀ fún yẹn kì í ṣe pé mo dálẹ̀ ń dà pé wáyà ká mọ̀ lọ bá bàbá kan pé ẹ̀fọn àlówó lọ́wọ́ yín ẹ̀yà àlówó lọ́dọ̀ dálẹ̀ rà mo dálẹ̀ ń dà pé níjọ́ tí n bá ti jẹun tí ó ṣẹ́kù ní mo fi síbi àkáǹtì tá a bá fún pé ẹ mọ lọ mú nǹkan fún àwọn èèyàn tó ń bá béèrè àwa ti yó báyìí náà nígbà tá a jẹba yẹn ajẹkùn rẹ ẹ̀bà tó kù yẹn ẹ̀dẹ́ ká fáwọn náà tí o ti jẹ mbẹ wọ́n tẹ̀lé dálẹ̀ fún yẹn kì í ṣe pé mo dáńdà pé ká mọ lọ báyìí pé ẹ̀yà ló lọ ẹ̀ mo wá bí ẹ bá dẹ̀ lọ jókòó mi kan tó bá fọkàn gbogbo lórí ilé yìí ó ń jìbìtì. ẹ ti fi ẹsẹ̀ fún ìtọ́wọ́. kẹsẹkẹsẹ lọ́yà ti wà wíyà anílọ́yà ló yẹ ìjọba ká ní láti sè ṣẹ̀gbọ́n àtàn so bẹ́ẹ̀ ni ká bá wà lọ jókòó ń kọ̀rọ̀ ẹni tó bá rí èyí bí mo tí wọ́n rí àmọ́ nísìnyí àwọn ẹ̀mọ́ máa lọ kí ní ọ̀gá ẹ̀ fún alówó látọ̀dọ̀ yìí mọ̀ ń pa ẹ̀ mọ̀ ń
eléyìí wọ́n ti dákẹ́ ńlẹ̀ mo ti sọ fún àwọn tó sọ pé fún bẹ́ẹ̀ ṣe wá mọ̀ pa ẹ̀ fún àǹfààní àwọn ará ilé kí wọ́n bá bọ́ sí ọwọ́ àwọn oníjìbìtì ẹ dárúkọ àjọ yìí tí kì í ṣe tìjọba lẹ́ẹ̀kan sí lẹ́kùnrẹ́rẹ́ kán lè bá a ní ìmọ̀ kíkún nípa àrùn àdúgbò jẹ. ká dárúkọ àjọ lẹ́kùnrẹ́rẹ́ orúkọ tí mo sọ ní Sunday Adeyomo Igboho Foundation. Sunday Adeyomo Igboho Foundation. Lórí Facebook náà ojú ìlà Facebook bó ni àwọn èèyàn ṣe lè kàn sí yín kó tó di pẹ́ dáhùn ìbéèrè wọn irú àwọn èèyàn wo gan ni wọ́n lóore ọ̀fẹ́ láti jẹ àǹfààní nínú ìpínlẹ̀ àṣọ àmọ́ pé ọmọ Yorùbá ni ẹgbẹ̀rún tí wọ́n jẹ ọmọ Yorùbá pọ̀ àwọn bóyá ó pò ní o bóyá àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ní o. àkókò ni o àtẹ̀fọ́jú àwọn àkàndá ìdá wà lọ́wọ́ wa adẹ̀ ń mo ṣe ń tọ́ lọ́rùn ra wa fún wọn mo tún wá sọ fáwọn kan yìí pé tá a bá ti dá ètò yìí lẹ̀ tán ẹni tí ibi tí ọ́fíìsì wa bá wà ẹ mọ̀ lọ́bẹ̀ ṣètò stand àwọn kan náà ń bẹ tí ó jẹ́ pé àwọn là ń ṣètò owó sukùl wọn wọ́n já àwọn kan Ọlọ́run nínú mi mi ò nídìí àti wọn sọ fún yẹn láfẹ́fẹ́ àwọn yẹn náà mo sọ fún ṣe pé tá a bá ti bẹ̀rẹ̀ tó yín nìsín àwọn onídìí àti wọn ẹni tó jẹ́ olórí wọn tó jẹ́ bíi chairman wọn táwọn ń gba owó wọn tó bá ti fẹ́ sanwó káàmù wọn káàmù gbà lọ́wọ́ ìpè náà ẹni tá a bá fi ṣe olórí ètò ìlẹ́mọ̀ lọ rí kárí àlùwàlá ìyá lè fi. Bàbá wa Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ àwọn míì àmọ́ lórúkọ lórí Facebook pàápàá jùlọ lórí àwọn ìtàkùn ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ojú wo lẹ fi wọn lóògbé sẹ́yìn pàápàá jùlọ tó fi kún ẹ̀yin gangan a ń rí gbọ́ wípé àwọn kan ń lo orúkọ yín lórí Facebook ìjẹ́ ẹ̀yin lè ní ìdásílẹ̀ àwọn orúkọ òun àbọ̀kàn ní àdó lásán ni. sẹ́rí wọ́n ya lónìí gbogbo àwọn tó ń tọ́ Sunday Igboho Facebook kẹ́nìkan wọn Facebook mi ò mọ̀ ń pa ẹ̀. mímọ̀ nípa ẹ̀. mi ò tiẹ̀ sí ẹ lè lọ sórí Sunday Igboho Facebook mi mọ̀ ń pa ẹ̀. ṣé bẹ́ẹ̀ sọ ni bẹ́ẹ̀ mi ò sí ní Facebook rárá. ìyá mi dáadáa mi ò mọ̀ ń pa ẹ̀. gbogbo àwọn tó ń bẹ lórí Sunday Igboho Facebook mi mọ̀ ń pa ẹ̀. orúkọ tí mo ń jẹ lórí Facebook kì í ti ẹ̀kọ́ tí ẹ̀ jẹ́ mọ́gbò. kò jẹ́ mọ́gbò rárá. mi ò lè ní sọ torí orúkọ tí mo ń jẹ lórí Facebook tiẹ̀ sí gbòó ń bẹ̀ rárá. àmọ́ ṣé lè bá ìṣàgbégbá orí ìtàkùn Facebook. eléyìí máa wà lórí Facebook ó ti wà ń bẹ̀ already ó wà lórí Instagram. bó dẹ̀ ṣe wọ́n lórúkọ ẹ̀ náà ṣe wà eléyìí confam ni tí wọ́n bá lọ sí ẹ̀dá rẹ̀ a máa fi kóòdù kẹsìtà máa fi jásẹ̀ wọn pé ẹ̀dá ẹ̀ lélẹ́yìí ẹ mọ̀ dá wọn lóhùn so fóònù nọ́mbà máa wà nọ́mbà tí ẹ rí yìí àwọn nọ́mbà tó wà bẹ́ẹ̀ níta wò yìí eléyìí nìkan mo mọ̀ sí àwọn nọ́mbà tó wà lórí eléyìí nìkan ni mo mọ̀ sí nọ́mbà míì tó bá lọ tó ń jáde lórí lẹ́yìn nọ́mbà méjèèjì jìbìtì ni ó lè ní mi ò mọ̀ ń pààyàn mo mọ̀ ń pààyàn ṣùgbọ́n nọ́mbà eléyìí 09036371643 number one number nìyẹn second 09036371643 seven in lapalapa concern seven two a. bó ṣe ní yóò tàn ọ́ kò tí ì tàn ó kù nìkan ró. bẹ́ẹ̀ ni ẹ wà pẹ̀lú wa àwa náà aláyọ̀pọ̀ wà pẹ̀lú yín lónìí. a ní sọ pé bí ìlú ṣe rí ẹ̀yìn dá sí bí nǹkan ṣe lọ. a mọ̀ wípé èèyàn takuntakun ni tẹ bá sì gbọ́rọ̀ Nàìjíríà ẹ mọ́ tara dùn lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí. tí bá gbọ́rọ̀ Yorùbá kì í sọ̀rọ̀ Nàìjíríà o. tẹ bá gbọ́rọ̀ Yorùbá ó dá ètò ààbò wa nílẹ̀ Yorùbá bó ló ṣe rí. ibẹ̀ gbọ́ pọ̀ sí pé àwọn ọmọ kan ní Katsina báyìí òǹkà wọn lọ bí òjì. ẹ mọ sọ̀rọ̀ Katsina adé mọ sọ̀rọ̀ bàtà Ìgbòho ọmọ Yorùbá ọmọ Nàìjíríà ni wá. ẹ mọ sọ̀rọ̀ Èkìtì ẹ mọ sọ̀rọ̀ Oǹdó ẹ mọ sọ̀rọ̀ Ọ̀ṣun ẹ mọ sọ̀rọ̀ Ògùn ẹ mọ sọ̀rọ̀ Ọ̀yọ́ state ẹ mọ sọ̀rọ̀ Lagos ẹ mọ sọ̀rọ̀ Katsina. ó dá ètò ààbò wa nílẹ̀ kóòtù òjìrì nílẹ̀ Yorùbá ọ̀nà àbáyọ wa níbi ìbò làṣepọ̀ ṣe. à ń ṣe àwọn mítì kan lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan tá a mọ̀ pé wọ́n lóòótọ́ wọn lè ṣe jàmbá tẹ̀sán stand ààrẹ Ọ̀nà Kakanfò àwọn náà ń gbé gbèsè Ìbàdàn náà àwọn náà ń gbé gbèsè wọ́n ti bá olórí Oòduà wa sọ̀rọ̀ ní ìtọ́jú gómìnà Oòduà lọ́yọ̀ tó kú àwọn Olúmọ àwọn náà ti ń ṣe àwọn gbèsè tó yẹ pé nǹkan máa change gan títí gan lórí ọ̀rọ̀ ààbò wa nílẹ̀ Yorùbá tètè wá ń bí mi ti sọ lọ́wọ́ tẹ̀sán stand ní àlàáfíà lẹ́wà so Ọlọ́run bá tó ń darí tọ́lọ̀ wọn kò dẹ̀ ní jẹ́ kó gbókò Yorùbá lọ Ọlọ́run dáàbò bò wá àbò gbogbo burúkú tí ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sílẹ̀ nìkan náà Ọlọ́run dáàbò bò gbogbo burúkú tí Yorùbá bá Ọlọ́run dáàbò bò láti Ọlọ́run. àdúrà lórí ilé ìtaṣẹ sí àkójáde bí ọmọ ọjọ́ mẹ́jọ àdúrà yín lórí ẹ̀ àti àdúrà mi lórí ẹ̀ ní pé gbogbo àwọn tí a
bá ń náwó sí lórí gbogbo ẹnikẹ́ni tá a bá náwó rà ó jẹ́ 1,000 bá fún yẹn lórí ọlọ́mà tó ń la ẹ̀ tọ́lọ̀ kọ́fà lùbáríkà tó dé ní 1,000 ó di bí 1 million ẹni yẹn lọ́wọ́ gbogbo ẹ̀ tá a bá fún owó tá a bá fún wọn ní o oúnjẹ ní o kọ́mọ pa wọn lórí ẹ̀ nígbà bá fún lórí ẹ̀ kọ́mọ fún wa ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tá a bá kàn sí lórí ẹ̀ ẹ mọ̀ pé àlè dá tán o ọwọ́ wa ò sì lè ká everywhere wọ́n fi kéde tí a bá lágbára dé àwọn tá a bá dé sọ́dọ̀ wọn àwọn tá a bá ráyè dé sọ́dọ̀ tiwọn táwọn náà mọ ìlú sí wa so ohun tá à ń gbà ní pé everybody tó bá ti jọmọ Yorùbá tọ́lọ́ bá ti gbà fún táwọn náà mọ gbèrú ètò yìí kalẹ̀ àjọyọ̀ tí àwọn èèyàn wa lọ́wọ́ nítorí pé bàbá mi á ní ebi lè pa ní bákan náà wọn àwọn kì í dunnú abẹ́ kì í dún ní ìgbà wo ni official launch ilé ìlú wa? afẹ́rẹ́ bọ́dún ti wà ń tàn sí àwọn òkú ya ká launch ẹ̀ by January by January a máa launch ẹ̀ àwọn ẹ̀rọ máa wà ń bẹ̀ ní ti gan. oṣù kìíní ọdún tó ń bọ̀ 2021. yes ẹ máa rá àwọn èèyàn gba sí ilé tó àwọn ọmọ alágbàríkà ni ẹ máa wá àwọn ọmọ mi gbé ńlá láti Turkey àwọn dáadáa àwọn yẹmí àwọn ọmọ táwọn náà ti wò pé ọyẹ káwọn náà mọ tọ́jú àwọn ọmọ ńlẹ̀ àwọn èèyàn ńlẹ̀ Yorùbá káwọn náà mọ dá sí nǹkan àwọn bàbá wa àjẹnàkú wọn ò tó bẹ́ẹ̀ kọ́ mọ́ dá sí wọn ò tó bẹ́ẹ̀ tó rà àti fáwọn náà kọ́ àti àwọn náà wà ní àwọn ìdílé àwọn náà mọ̀ sí ohun táwọn náà bá dẹ̀ ní àwọn náà láwọn rẹ́dí àti mọ̀ dá sí kájọ mọ̀ sí ìbò kan lè wà kó ṣe kó wà ẹ rí i pé ọ̀là sí lànà ẹjọ́ fi lè jọ́ lànà. ẹ ṣe bàbá wa Sunday Adeyomo Igboho níbẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ já lọ sọ́dọ̀ bàbá wa tí wọ́n tún tẹ̀lé ká gbọ́ ohun táwọn náà lè sọ nípa àjọ tí kì í ṣe ti ìjọba èyí tó à ń pè ní Sunday Adeyomo Igboho Foundation tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àgbékalẹ̀ yìí bàbá wa dárúkọ yìí fún ọmọ Nàìjíríà tó wò wá lásìkò yìí. ẹgbẹ́ tí ọ̀gá wa dá sílẹ̀ ẹ ti rí i pé ẹgbẹ́ alálùbáríkà ni tí ẹ bá lè tún wò dáadáa gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní outside gan gbogbo inú wọn dùn pẹ̀lú ẹgbẹ́ yìí kò síbi tí ò sí ṣe àwọn Haúsá náà lẹ́gbẹ́ tí wọ́n Ìgbò lẹ́gbẹ́ tí wọ́n ẹgbẹ́ táwọn ọ̀gá wa dálẹ̀ inú tèmi tó dùn sí o mọ̀dẹ̀rẹ̀ ilé àfiṣẹ́tì gan wípé àwọn tó tún jẹ́ bí àwọn bàbá wa táwọn ibi tó wà gan tó bá tún wò wá ní inú wọn máa dùn sí ni pé Ọlọ́run bá tó bá gbọ́n ọ̀gá wa yìí kó bá fíṣà ní rẹ̀ kó bá lékún owó ọlá kó tún máa lé sí ni torí ẹni tó gbé orú nǹkan báyìí kalẹ̀ kì í ṣe owó kékeré náà ní ìgbà náà lójú bàdẹ̀ ní sọ ìwògbò yẹn náà ló ti kó káàkiri pé ní ìsìn yóò ọ̀gá wa ó ti dá ẹgbẹ́ kan lẹ́wọ̀ ẹja máa lọ́jọ́ dá ẹgbẹ́ láti máa gba tààrọ̀ àti fún àti talẹ́ ọ̀ Ọlọ́run bàálà mi ó máa bá lékún orí wọn ibi táwọn ọgọ́rùn ló kàn án ló sì mọ́ra àánú gbà gbogbo nǹkan tó fi ṣe adarí ẹgbẹ́ Ọlọ́run pèsè fún mi wàrà fáwọn ọmọ kánú àlẹ́ àgbéga lẹ́nu ibi táwọn ọgọ́rùn ní ó sì. orúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Alhaji Akeem Dodo tí mo gbé ọmọ sí Akeem. ẹ já lọ sọ́dọ̀ bàbá wa Àjànàkú náà ká gbọ́ ìkan tí wọ́n lè sọ ká wá padà sọ́dọ̀ bàbá wa Ìgbòho ká fi kó gbogbo bí a ṣe sọ. kí ni nǹkan tẹ́ lè sọ nípa ìdásílẹ̀ Sunday Adeyomo Igboho Foundation àgbékalẹ̀ yìí báwo ló ṣe rí lọ́kàn yín àti pé gan ìjẹ́ nígbàgbọ́ kíkún nínú wípé yóò so èso rere bá a ṣe bí lọ́jọ́ tòní. ẹ bá wa dárúkọ yín fáwọn Nàìjíríà lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Alhaji Ademola Adesina ti gbogbo ọmọ sí àjà nǹkan tí ṣìwò dálẹ̀ yìí ọ̀tọ̀ dálẹ̀ torí pé ẹni tó bá wo wípé kí òun máa sáré àánú ò ní jìnnà sóńtọ̀ mọ́ ó ti ẹ̀jẹ̀ wípé ojú tó fi ń wò tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni èèyàn lè súnmọ́ yàn èèyàn lè má súnmọ́ yàn kó máa wòyàn lọ́kàn but Yorùbá ní ìsúnmọ́ ni àmọ̀sí ẹni so èyí tó dẹ̀ tó ń ṣe náà á jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa wò wípé ọ̀tọ̀ ni nǹkan táwọn ń rò nípa ẹni ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n bá sọ so mo rò pé nǹkan tó dáa ni tó dẹ̀ jẹ́ pé láṣẹ Ọlọ́run á jẹ́ kó máa lọ sí àmín. orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn ará ilé. Ìgbòho ṣá mo padà dé sọ́dọ̀ yín Sunday Adeyomo Igboho Foundation òun náà la ṣiṣọ́ lójú ẹ̀ bí bàtà wa kó ọmọ ọjọ́ mẹ́jọ yìí ní báyìí a ti bẹ̀rẹ̀ náà nù wọ́n sì ní èyí ò ní tẹsẹ̀ gbogbo tán kó mọ kí gbogbo tútù
àwọn ètò tó wà nílẹ̀ yìí kí gangan lẹ́ẹ̀fi ṣíde pé donation àkọ́kọ́ nǹkan báyìí ni mo ṣàgbékalẹ̀ lórí bá a ṣe ṣíde tó láwọn èèyàn ti gbọ́ pẹ̀ báyìí wọ́n sì mọ̀ retí àǹfààní àkọ́kọ́ tọ́kọ̀kọ́ jẹ gẹ́gẹ́ bá a ṣe ṣiṣẹ́ lójú ẹ̀. ohun tí àkọ́kọ́ fẹ́ ṣe ni pé àkọ́kọ́ fẹ́ há exercise group yìí fún àwọn ọmọléèwé. ìwé tó wà lọ́wọ́ wa bẹ́ẹ̀ni a fẹ́ há fún àwọn ọmọléèwé bíi 20,000 láti. 20,000 lẹ ti ṣe sílẹ̀. bẹ́ẹ̀ni ìgbẹ́tì Kìsì Ìgbòho àdèmà ti báírò pẹ̀lú pẹ́ńsù fún àwọn ọmọléèwé. ìtàkọ́fẹ́ ìbẹ̀rẹ̀ ni tó lẹ́yìn ìgbà àwọn bíi ìwòsàn ọ̀fẹ́ a máa mú glass àwọn tí ò rí náà àgbàlagbà àti ọmọ lọ fún glass ṣùgbọ́n àti fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀ generally so gbogbo àwọn tí ó jẹ́ bí àwọn ìmọ̀síṣe lè pé àwọn abarapá àwọn àkàndá ẹ̀dá so àwọn máa mú nǹkan fún wọn àwọn bí okú àwọn ìyá àgbàlagbà àwọn bàbá àgbàlagbà láti bí àgbàlagbà làwọn lè àgbà ti dé. kì í ṣe bí àwọn ọ̀dọ́ tó léegun tó léegun bí tèmi náà máa ń gbé káfíń kí nígbà gbogbo lọ àwọn tá a rí pé eléyìí sínú àgbà ẹ̀dá ìyá wa nílé bàbá wa nílé àgbàlagbà. àwọn ètò wọlé wá ní fún àwọn ìdàgbàsókè àwùjọ wa. kéékèèké tó wà ń sùn àwọn máa àwọn bí ẹsẹ̀ mọ̀ pé ọwọ́ òní bákan náà àwọn yẹn là ń sọ pa. lára àwọn ètò míì tí mo rí ń bí òun náà ni àtìlẹyìn lẹ́ẹ̀ka àti ètò ẹ̀kọ́ ẹ sì mẹ́nubà wípé pèsè ìwé bíi 20,000 àti báírò ìyẹn dúró bá wọn fún àtìlẹyìn agbègbè ibi tá a wà àwọn àdúgbò sádùúgbò kí làwọn ètò tẹ́lẹ̀ fún wọn tí wọ́n mọ̀ jẹ́ gẹ́gẹ́ bí àǹfààní. àwọn àdúgbò mi jẹ́ ti pẹ́ èmi ò ní sọ̀rọ̀ síta ẹ̀kẹ́ interview wọn káàkiri wọ́n bí wọ́n ṣe ń jàǹfààní ọ̀nà náà ń jàǹfààní náà ẹ̀ mọ́ yí àǹfààní ẹ̀yẹ kẹ́ lọ interview wọn ládùúgbò mi pé ẹ̀jẹ̀ ọkùnrin tí ń bẹ ládùúgbò yìí ẹ fẹ́ lé ń kó ládùúgbò yìí wọ́n lè ń bo ẹ mọ́ dán wò. èmi tí mo kọ́ ilé mi sí àárín àwùjọ tí mo kọ́ sí tí mi lọ sí Lẹ́kì tí mi lọ sí GRA ní Bódìjà tí mi lọ Alálùbọ́sà mo kàn wò ó pé ibi tó yẹ mí rèé kájọ mọ ríra wa Àjànàkú sáré wọlé gíra ẹgbẹ́ kankan mi lẹ́nu géètò já wọlé àmọ́ já wọlé síra wa mo sì fẹ́ẹ́ kọ́ mọ ti géètì mọ́ kọ́lé sí i. so gbogbo àwọn tí wọ́n bá ń gba àdúgbò tó ń ráǹfààní nǹkan tó yẹ sí ibi tó yẹ kí àwọn olórí wọn mọ kọ́lé sí níbi tá a wà yìí kèsì pé kọ́mọ lọ kọ́lé sí Alálùbọ́sà kọ́mọ lọ kọ́lé sí GRA náà bọ́dọ̀ sí ṣerú ẹ̀ máa fàjà tọ́lé ẹ̀ máa kó ti gẹ́gẹ́ ọ̀gá ń sùn ọ̀gá bísí ń bò àdúgbò tó yẹ kájọ mọ gbére gbogbo wa ọbí tó yẹ kájọ mọ gbére nísìn ìgbà tó lọ́n tó gbàdúrà ẹ̀mí èmi yìí sí wọn bá tágbára mi mo sí ọ̀nà mo dọ̀dà àbí mo ń dà lọ sí títí mo lẹ́fù ẹ̀ mo sì kọ́tà sí gbogbo tí àwọn míì náà bí sẹ́nitọ̀ wa àwọn ọ̀nàrẹ́bù wa táwọn ẹ̀ bá ń gbé bíbà àwọn náà tún fi ọwọ́ kún nǹkan tí mo sẹ́yìn àbí inú àyè máa dùn àni mo expect pé bóyá dandan kí ẹnìkan àni mo dúró ìjọba pé ìjọba lọ́gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ìjọba àlè mo dúró nínú nǹkan báyìí so tí èsì kọ́lọ́mọba tó láyé tó lọ́run kó jẹ́ ìwò dúró gbogbo ètò ti wà àwọn kan tí èyí kẹrin bí ìrora níbi níbo ètò ti wà tí gbogbo nǹkan yóò má gbádùn. agbo eré ìdárayá ń kọ́. lágbo eré ìdárayá àwọn tó jó tíátà mọ́ bá gbìyànjú fáwọn tó bá bá mi ẹni bá bá mi kẹ́tí bá lágbára títí gbogbo tíátà náà lè súnmọ́ mi àwọn ọba tó bá súnmọ́ mi tó bá níbi kan lè sìn wọ́n dágbára mi bá ká. àwọn tí eré ìdárayá bíi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti ṣètò yẹn àti fẹ́ dá klọ́ọ̀bù fúbọ́ọ̀lù tí wàá lẹ̀ àti ti ń ṣètò ẹ̀ láti mọ̀ fi dá ara wa lára bàbá ẹlẹ́sẹ̀ rìn gbàgbọ́n bẹ́ẹ̀ dáhùn náà mọ̀ ń gbé nígbà kan náà fẹ́ mọ tírẹ́nì mi pé ká mọ ṣẹ̀ṣẹ̀ mo wá nígbà tá a ti tún ìta kọ́kọ́ àwọn àti ìlú ìjọkejì gbogbo ọmọ gbàjẹ́ ẹ̀kú gbogbo àti ìjọkejì mo rí gbogbo ìsàlẹ̀ ẹ̀kú ní gbogbo ara mi ọ̀wá òkè bàbá ẹlẹ́sẹ̀ wá tẹ̀lé ẹ̀kú ìyàwó mi kí ló dé ọ̀rẹ́ àwọn olùwòlè tí wọ́n ti jáde wọ́n ti gbá kí là ń bà nígbà tí ìdílé ọba tó ní jó tó bá jà láàrin wọn lẹ́jẹ̀ ìgbé àdúgbò kí là ń bà ọlọ́mọ ọkọ̀ jẹ́ wá síbi ó lè bẹ́ẹ̀ mi ṣe sá tí mi ṣe tírénì kankan mọ́nu pé àbàbẹ́ ẹlẹ́sẹ̀ ẹ̀ mọ́ gbé ẹ̀sẹ̀ ìgbàrún àpòlé lọ ìdí rẹ̀ tó báyìí. àwọn ọmọ orúkọ ọkọ ètò wọ́n ti sọ náà ti sọ yẹn àwọn okó làmẹ́ nù bàbá ẹ̀ àti sọ̀rọ̀ àwọn okó àtọmọ orúkọ àwọn tí a wà fún ẹ̀ nìyẹn àti wọn sáǹtà lè mọ dá sí ìtàn wọn. àwọn wo ló wà kọjá nínú gbogbo àwọn tá a ti sọ pé àwọn ọmọlé ẹ̀kọ́ ní òkú kọjá àǹfààní òṣùwọ̀n wo lẹ́fìí mú wọn iṣẹ́ kan lọ sí àwọn ilé ìwé kọ̀ọ̀kan. ohun tá a fẹ́ ṣe ni pé a máa lọ bá àwọn headmaster school yẹn a máa bá wọn mímítì a máa dé fún wọn a lè sọ fún wọn pé báyìí la gbé sí school wọ́n dẹ̀ tó wọn nídìí pé kéjì tẹ̀lé wọn kò ní ṣe àwọn tó ń ṣètò ẹ̀rọ máa lọ rẹ̀ wọ́n dẹ̀ fún wọn bẹ̀ wọ́n bá fún àwọn school wọ́n bá ti pè fún àmọ̀pẹ́ tó yẹ omi bá ti dé orí ọgbọ́dọ̀ dẹ́sẹ̀ wọ́n bá ti dọ́wọ́ headmaster kí ló ṣe ọ̀tá wọ́n tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrẹ ti kọ́ sí pé not for sale ọ̀wẹ́ wà wọ ẹ̀ka ọ̀fẹ́ fún títà o ọ̀fẹ́ ni wọ́n ẹni fún òníra máa fún ọlọ́fẹ́ ni
ìgbà tó fún ìjọba náà lọ́wọ́ ẹni pé a máa ń kọrin pé ohun tí wọ́n bá ní. láti ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ agbọ́dọ̀ rántí ẹ̀ bẹ́ẹ̀ ni táwọn tó wá wò lórí Facebook tó máa fẹ́ jẹ àǹfààní àti àwọn fóònù nọ́mbà nàmbà sí tó wà ń bẹ̀ síta wọ́n máa pè. orúkọ àwọn tí wọ́n sì mọ̀ dáwọn lóòótọ́ náà ṣé ò lè pọ̀ síbẹ̀ kò dà ẹ ṣé bàbá wa lákòótán gbogbo ẹ̀ máa fẹ́ pe Omíyalé Adémọ́lá pẹ̀lú Ẹniọlá Matthew káwọn náà sọ èròǹgbà wọn àti àdúrà wọn lórí àjọ eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí ọ̀gbẹ́ni Omíyalé Adémọ́lá ẹ wá báwọn ìjọba sọ. àti ìyọ̀ǹda yìí o ẹ̀yin náà lẹ́yìn rọ́bà náà adúpẹ́ fọlọ́ kò sí nǹkan tá a fẹ́ sọ mọ́ ọ̀gá wa ti sọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú foundation wa nítorí a kàn ń rọ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ní gbogbo àti báyìí sí lọ́jọ́ kì í ṣe staff èyí gangan ni bàbá wa fọwọ́ sí èyíkéyìí tẹ́ bá tún wá rí tí àwọn èèyàn bá tí wọ́n ṣí lórúkọ wọn kẹ́ ti mọ̀ pé wọn ò lọ́wọ́ sí ẹnikẹ́ni tó bá ní kẹ́ ẹ sẹ́ndì owó sóhun lórí ẹ má sẹ́ndì owó sí yan o ẹjọ́ abẹ̀yìn ni àmọ́ ń pa ẹ̀ orúkọ yín náà ò ní bàjẹ́ o èyí tó bá ti yẹ ní Sunday Adeyomo Igboho foundation phone number 090 ẹ bá ti fẹ́ ṣèwádìí nǹkan kan ẹ pe nọ́mbà yẹn 36 1643 olùlẹ̀lẹ̀ máa pè bóyá lórí WhatsApp àbí lórí normal call láti béèrè ẹ ṣé gan-an adúpẹ́ o ẹ ṣé gan-an á lẹ̀ fi àsìkò yìí bẹ àwọn bàbá wa náà ẹ jẹ́ ká bẹ̀ látọ̀dọ̀ oní nǹkan gangan torí pé a fẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tó wà nílé lóko àti lẹ́yìn òde kan rí i pé lóòótọ́ àjọ tí bàbá wa gbé kalẹ̀ kì í ṣeré ìdí nìyẹn tá a fi fẹ́ kọ́ ẹ pé kí bàbá wa fi nǹkan kan lọ́ǹtì ẹ̀ ní alẹ́ yìí. ẹ kò tí wàá ní mọ̀nìkan máa fún ọmọ yẹn náà. mílíọ̀nù kan náírà mílíọ̀nù kan náírà àti lọ́ǹtì ẹ̀ lẹ́nu àgbẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ ní yóò bá fẹ́ lọ́ǹtì ẹ̀ lẹ́ka bẹ̀rẹ̀ gbogbo yẹn àwọn bí máa ń bọ́ ń bẹ̀ táwọn ọmọ Yorùbá tó dáa tí wọ́n mú nǹkan fún yín tí gbogbo àkáǹtì yóò kún tẹ́mọ̀ fáwọn yẹn tí èyí kẹta bá fẹ́ ẹ̀wọ̀n jalè ẹ dábìrì fáwọn ọmọ Nàìjíríà tí wọ́n ẹ mú kí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá nílé kílùkù lẹ́yìn òdi ní gbogbo everywhere ní London Amẹ́ríkà ní Germany káàkiri àgbáyé Canada káàkiri China gbogbo everywhere Libya Kútọ̀nù everywhere mo kí ọ̀rẹ́ mi kan Dr. Kilio ó wà ń Kútọ̀nù ìyẹn ni àwọn ìyẹn ni àwọn ìyẹn dáadáa ni tí wọ́n dẹ̀ mọ yìí yẹn Yorùbá làwọn náà Ọlọ́run ti mọ parẹ́ so gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá kíbi tẹ́ bá wà ẹ̀kẹ́lẹ́ òkèlè Ọlọ́run ní pa yín rẹ́ ọdún tuntun tá a fẹ́ mú ìyọ̀dún ẹ̀ lọ́ máa jẹ́ fún wa owó tuntun ilé tuntun mọ́tò tuntun gbogbo nǹkan tuntun tí ń bẹ ní ọdún 2021 yóò jẹ́ ti gbogbo àwọn orúkọ mi Sunday Adeyomo Sunday Igboho èmi gẹ́gẹ́ ní gbogbo ìgbà original one. Igboho ṣá. Original. ọ̀rọ̀ yìí ní Okola. original. Thank you. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa ẹ lè kọrí. aláṣẹ ìjìnìyàn wọn kò fẹ́ yí sórí. Wow.